yẹ ìdúbọ̀ ọba ilé ẹni sáde kan sàmúlì agbóhùn ọjọ́ ni ọmọ ìjọba adé látọ̀bí àbẹ̀bí ọkùnrin tọ́jú lápò ní màmá rẹ̀ ẹ̀yà láti múfà ọdún adé òbí ẹ̀yà ọ̀tọ̀dù ìjì ọ̀pọ̀lẹ̀ màmá onígàlẹ̀ ìlú màmá sára màmá sọ̀kùn fọlá ìyá ọkọ ìyàwó àti ìfẹ́ tó pẹ́ ṣé kókò lóògùn tó ń bọ̀ àti ìfẹ́ tó pẹ́ ọ̀gá ilé ìwòmọ́ jẹ́rìí tó mú mi àti ìfẹ́ tó pẹ́ ọ̀gá ìyá àgbà òní fadé àti ìfẹ́ tó pẹ́ èso parí àdìyá nígbà wo lè dé àti ìfẹ́ tó pẹ́.
nígbà mi kò ṣàmì àṣẹ ọmọ ẹni sàdìgbò ọmọ sàtòrí ọmọ àjàfàlélá ọmọ ọmọ tó rí ajígbéra ìmọ̀ èrè tó lè rẹ̀ wọ́n ìgbàdì ìmọ̀. Come on.